náà kọ́lọ̀n kó ṣàánú wa. Igbó ẹni tó ń ta ó ń fún àwọn àfáà lówó, àwọn àfáà rẹ̀ mọ̀ pé igbó ló ń tà, wọ́n tún ṣàdúrà fún pé kọ́lọ̀n tún jẹ́ kí ọwọ́ ẹ máa lọ sókè sí. Àwa náà ti mọ̀ pé àwọn àfáà èṣù làwọn yìí, ó ti ìsẹ̀ ẹni àfáà tó ṣe pé ntọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀, ó ti nísìn ó mọ̀ pé ni tó ń sọ̀pọ́ọ̀tì òun ṣe nǹkan yẹn pọ̀ kò lè sọ fún pé ní tó ń ṣe ò dá. Ó tún wá ń ṣàdúrà fún pé kọ́lọ́run bá kún lọ́wọ́ sí lórí nǹkan yẹn. So ìyẹn tí mo pàfẹ́ ìṣù nírú àfáà bẹ́ẹ̀. So ìyẹn ò ń ṣe nǹkan tó ṣe yí pé yóò jẹ́ nǹkan ìyanu fún yẹn. So òdodo clear. Ẹni àfáà tó bá sọ tó tako tó jẹ́ òdodo, fakalamu mardud, ọ̀rọ̀ rẹ̀ a reject ẹ̀, ọ̀rọ̀ rẹ̀ a reject ẹ̀. Eléyìí kọ́lọ́n kó ṣàánú wa. Nǹkan tó pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n lè ṣe ni ó ní láti lè sọ fún èèyàn pé nǹkan yóò dá, pàtàkì jùlọ ní ta máa ń ránfàní lọ́dọ̀ rẹ̀, ká sọ fún pé nǹkan yóò dá. Ọ̀pọ̀lọpọ̀ àfóhùn lè ṣe, yóò wo kó bí àǹfààní tó ń rí òun ò ní rí mọ́, sọ fún pé kò dá, sọ fún pé kò dá. So bí ò fún ẹ bó rí lọ́dọ̀ rẹ̀, Ọlọ́run lè gbẹ́lómi wá fún ẹ tí ó fún ẹ, Ọlọ́run lè gbẹ́lómi wá tó rí lọ́dọ̀ rẹ̀. So àwọn àfáà nájá fẹ́ ṣù wọ́n pọ́ntà. Ìkan ló bẹ́rí ọmọbìnrin kan láìpẹ́ yìí sìn, ló kún wẹ́lẹ́wẹ́lẹ́ bí ìgbà tí alápatà ń kún ẹran. Èyí náà yóò sọ pé kí ni àfáà lò. Ṣíngbàtà bàbá ń sọ yí pé kó tó lè jẹ́ èèyàn láyé ó gbọ́dọ̀ jẹ́ èèyàn. Àfóòrí nǹkan tó burú ń bí à ń górí òkú nítorí pé àwa náà afẹ́ méèkì ẹ̀, afẹ́ kọ́lé, afẹ́ ra mọ́tò, yóò mọ jẹ gbogbo ẹ̀, yóò mórí òkú, yóò pápọ̀ mọ́ nǹkan, yóò bú gbogbo ẹ̀, yóò sọdẹbú. Kódà mo ti ráfà tí ojú òtí láti sọ yí pé tí àwọn bá fẹ́ jáde ilé orí òkú, táwọn ti pò mọ́ nǹkan, àwọn ti dàpọ̀ mọ́ nǹkan tán ti sọdẹbú, so yóò dá sẹ́nu, yóò wá fi ṣìnáàpù lò. Orí tóun bá dóde ẹ̀yẹ ẹmówó wá, àwọn èèyàn mọ̀ túgbànú ni tí wọ́n mọ̀ kówó kalẹ̀, torí pé òun ti ṣe títí wọn mọ́tò òun ní kóhun tó kúrò ńlé, so àfọ̀ṣẹ́ ní. Ó ń sọ báyìí, mo dẹ̀ ń wo báyìí, bó ló ṣe fẹ́ ṣàlàyé innamal khamru wal maisiru wal ansab wal azlam rijsun min amali shaitan, bó lè fẹ́ tú fáwọn èèyàn. Ìwọ̀n lóhun fi ṣìnáàpù ló òtún orí òkú. So bẹ́ẹ̀lẹ́ ráfà tí ó ní pé kí ni ẹ̀rìn ẹlẹ́dẹ̀ wọ́n á fi sàṣejẹ fún èèyàn. Yóò ní kọmọ kí ó lọ ẹ̀rìn ẹlẹ́dẹ̀ wá, wọ́n dẹ̀ kó sínú kòkò, wọ́n dẹ̀ fi sàṣejẹ ni. So ẹwà pé ìtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ, òun ni hurrimati alaykum al-maytatu wad-damu wa lahmul khinzir, èèwọ̀ la ṣe fún yín òkú mbétekẹ jẹ, wad-damu ẹ̀jẹ̀, èèwọ̀ ni wa lahmul khinzir àtẹ̀rìn ẹlẹ́dẹ̀. Ṣẹ́rá wọn nǹkan tó jẹ́ kí n sá kúrò ń bí à ń ṣe jálà bínú. Ìgbà tí a bá ní ìta fẹ́ ṣe lélẹ́yìí, bàbá kan wó sùsùn ní ṣe ó ní ìwọ̀n ọmọ yìí ń tọ́lọ rẹ̀, òwúlò pọ̀. Nígbà tó wá fẹ́ fún ẹ ní nǹkan tí ó fún ẹ ní orí pé kìníkan mọ́numọ́ ó wà ń bẹ́, kìníkan ẹran ẹlẹ́dẹ̀, à ń ka Al-Qur'ani, àwọn náà ti gbọ́lá wá tátàtà ipé lahmul khinziri, bó lè yíó ṣe rojọ́ wájú Ọlọ́run pé eléyìí. So àwọn nǹkan yẹn ó mú mi sá díẹ̀díẹ̀. So ìmìyàn tún rí mí tó ṣe pé Ọlọ́run subhanahu wa ta'ala ní fala tad'u ma'a Allahi ilahan akhara fatakuna minal mu'adhdhabin. Ànábì Ọlọ́run bá ń sọ ipé ò gbọ́dọ̀ pé nǹkan mí papọ̀ mọ́ Allah, tó bá ṣe àfíyàjọ. Àfáà ìlú nífẹ̀ẹ́ mi, Ọlọ́run fún mi náà kàlí kan kí n mọ̀ pé rọ́pàá ìlú
mọ̀ pé àwọn kìíní ti fẹ́ ó dàbẹ̀ ni pé kò ń ṣe ìlànà délé yìí ṣùgbọ́n tí èèyàn bẹ̀rẹ̀ sí kàwọn àfáà tí wọ́n ń kọ tírà tán fi ń takò nǹkan ilé ìjọ ó tó ń bẹnu alukur'an ni tó gbọ́ àwọn kìnnìkan ẹ̀bù kan kìnnìkan afúnra ní nǹkan tó gbé léyìn ni ẹlòmíà ni wọn kò sínú sílábọ́ọ̀sì iṣẹ́ ẹ̀mọ́ fún wọn ni ẹ lè mọ́ kọ gẹ́gẹ́ bí má dà ṣùgbọ́n nǹkan tó ṣe yí pé ẹ̀ ń fúnra yín lẹ́yìn ni ọmọ kéwú tẹ bá rí pé ó ṣe kí ní ẹlẹ́ fún ní nǹkan yìí so náà ló wá di gbogbo rándandandan tá à ń rí ìsìn débi pé léyìí ò tiẹ̀ wá tijú òun ò rí ní àánú èèyàn ti kúrò nú ọkàn rẹ̀ kó wá gbé odidi èèyàn lẹ̀ kó máa ṣá bígbà tó ń ṣá ẹran so kọ́lọ́n bá kó ṣàánú wa mo fẹ́ ló ń bẹ̀ ni wípé àfáà tó yín ó ń ṣàdúrà fẹ́ni tó ń tagbó ẹ má jẹ́ kọ́rọ̀ ẹ̀ yà yín lẹ́nu ó ti yé nísìn àfó oríṣiríṣi òun ló ń bẹ alkùránì dẹ̀ ní Ànábì sallallahu alaihi wasallam alkùránì hujjatun laka wa alayki alkùránì evidence ni fún ẹ àbí against ẹ evidence ni fún ẹ tó bá tẹ̀lé tó ń bẹnu ẹ against ẹ tó bá kọtí ikún sí nǹkan tó ń bẹnu ẹ so wallahu a'lam.